hajj tá a fẹ́ ṣe torí t'Ọlọ́run la gbọ́dọ̀ fi ṣe o. walillahi ala nnasi hijjul bayti. tí àníyàn rẹ bá ti kú ò nítorí t'Ọlọ́run owó tá a kó lẹ̀ yìí ó di tourism o. walillahi ala nnasi hijjul bayti. gbólóhùn hajj èdè Lárúbáwá ni ìtumọ̀ rẹ̀ ní Yorùbá òun náà ní kéèyàn. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. mo tàn máa wí pé àwa mùsùlùmí là ń bẹ láàyè ẹ jẹ́ ká yòǹbó ànábì wa Muhammad. صلى الله عليه وسلم. gbogbo olóríire tí ń bẹ láàyè yìí tó fẹ́ lékún lóríire ẹ dákun ẹ bá nawọ́ sókè kẹ́ni sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ìjókòó tá a jókòó yìí ìjókòó dùnnú ni ìjókòó ayọ̀ ni ká jẹ́ kí ayọ̀ kó hàn nínú ohùn wa ìjókòó wa kó fi ayọ̀ hàn ara wa náà kó fi hàn wípé inú wa ń dùn ara wa ń yá orí wa ń wú Ọlọ́run bá gbé bá mi kàn wá àkùkù kanra wọ́n ní a máa sọ̀rọ̀ a sọ sínú wọ́n ní a máa tara àkùkù mìíràn nítorí bá lè mú wa sunkún lásìkò ẹkún tó bá tó lásìkò ẹ̀rín ẹja rìn dáadáa gbogbo ẹni bá mọ̀ Ọlọ́run ṣoore fóun kó sọ pé Allahu Akbar. Allahu Akbar. bẹ́ẹ̀ yóò bá tiẹ̀ mọ̀ Ọlọ́run ṣoore fóun tẹ́lẹ̀ wípé tiẹ̀ ń lọ hajj ọ̀gá orí ni. Wallahi. ẹni táyé rẹ̀ ò bá tí ì lójútùú débi tó láàmì hajj kì í kàn án ẹ̀yìn bá hajj ò sí number 1 kò sí number 2 number 3 last níbẹ̀ ayé yóò ti lójútùú yóò kírun yóò gbàwẹ̀ yóò yọ zaka táyé bá wá nífọ̀kànbalẹ̀ tán ní ẹ̀ṣẹ̀ wá sọ pé èmi náà fẹ́ lọ Mọ́kà ẹni tí wọ́n ń wá kí gbẹ bá wa bu wèrè sọ wọn kì í fún wọn Mọ́kà. Allah. ẹni táṣọ rẹ̀ ò pé méjì wọn ń fún Mọ́kà nítorí bá lè mú ọ tí Mọ́kà bá lè kàn ọ́ wípé Mọ́kà kàn mí o ajẹ́ wípé oore Ọlọ́run bẹ́ẹ̀ nu ayé rẹ̀ sọ pé Allahu Akbar. Allahu Akbar. mo wá ti lọ tẹ́lẹ̀ mo fẹ́ tún lọ eléyìí kì í ṣe pé ìgbà tí mo ti lọ last year mo lè lọ ní year yìí níta lọ last year òun kọ́ la lọ ní year yìí owó last year ó yàtọ̀ sí ti year yìí apá èèyàn lè ká hajj ní last year kó má ka mọ́ ní year yìí wípé apá rẹ tún ká ní year yìí náà oore Ọlọ́run sọ pé Allahu Akbar. Allahu Akbar. mi ò nígbà wá ní àkókò rárá àmọ́ ṣáájú ohunkóhun ẹ dákun gbogbo àga tó bá pa sófò lẹ́gbẹ̀ẹ́ wa ẹ jẹ́ ká dì ẹ̀yà bá mi tẹ́ ń bẹ níwájú yẹn ẹ bọ́ síwájú. ìjà súnmọ́ wájú. kò sí alága kankan àga yìí tó pa sófò yẹn jẹ́ ká dì ẹ jọ táyé bá kù sẹ́yìn ẹjọ́ kù sẹ́yìn ẹ má jẹ́ káyé ó kù síwájú. anabi Muhammadu sallallahu alayhi wa sallam. ó ní mélòó mélòó ẹni tá a pè ní èrò wájú fa akara nafsahu ó sì sọ rẹ̀ dé wẹ̀yìn fakila ya Rasulallah kayf wọ́n lá anabi bó o lára wájú ṣe máa ń di èrò ẹ̀yìn ó ní gbogbo ẹni tá a bá ti ń tì síwájú tó bá ti ń tì rẹ̀ sẹ́yìn yóò máa di èrò ẹ̀yìn ni. Allah. èmi ò rẹ́ni tí máa ń sá fún responsibilities láyé tó máa ń wá responsible bẹ́ẹ̀ bá ti ń sá fún bùkátà kò ní tó gbé bùkátà ó sì mọ jù lọ ni àmọ́ tí a bá ti ní ẹgbẹ́ wá ọ̀hún ò ní wọ̀ yóò sì mọ rí gbé. Allah. ìgbà míì ń bẹ ó kàn nídìí kó kàn tira rẹ síwájú kọ́lọ́ náà dẹ̀ tì ọ́ síwájú. Allah. ìgbà míì ń bẹ tó bá kàn ti tira ẹ sẹ́yìn ọlọ́wà ní ẹ bá gbàgà sẹ́yìn ó bá kága rẹ mọ̀ sí ń bẹ̀ tẹ́lẹ̀ ẹ kírètì àyè fún lẹ́yìn. Allah. tó bá rí bẹ́ẹ̀ mọ̀jẹ̀ ajẹ́ni tí ó mọ̀ wò pé ẹ̀yin náà ti dáa ẹ̀yin ò dáa fún ọ iwájú ló dáa fún ọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bọ́ síwájú lágbára Ọlọ́run ẹ̀ ní déwọ̀ ẹ̀yin. Àmín. mo kí kalẹ̀ bàbá mi àgbà Maulana Sheikh Abdul Fattah Muhammadu Raji As-Sakhafi. Adamallahu hayatahu. bàbá mi àgbà tẹ́ ẹ̀ rí kalẹ̀ yìí àwọn ni wọ́n ń jẹ́ Amirul Hujjaj nílé iṣẹ́ wa Qiblatayn International Travels and Tour bó tilẹ̀ wù kí àwọn alálàájì ká pọ̀ tó 100 ni wá ní 200 ni wá ní olórí gbogbo wa òní bàbá tí wọ́n ń bẹ níkàlẹ̀ yìí wọn ò wá jù wá lọ lọ́jọ́ orí lásán wọ́n jù wá lọ lẹ́sìpírẹ́ǹsì wọ́n ti ń re Mọ́kà nísìnyí wọn ò tí ì bí mi wọ́n ti ń re Mọ́kà nísìnyí wọn ò tí ì dá iléeṣẹ́ Qiblatayn yìí kalẹ̀ tí wọ́n ti ń re Mọ́kà wọn ò sì lọ léèrò wọ́n ń lọ láàfáà ni wọ́n ń lọ ní olùtọ́sọ́nà tí ń tọ́ àwọn èèyàn sọ́nà ni. Allah. bàbá yìí tí wọ́n ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nísìnyí ilẹ̀ ti ta sí níjọ́ tí bàbá wa àti ìyá wa ò tiẹ̀ tí pàdé ara wọn rárá ni bàbá yìí ti ń ṣe wáàsí káàkiri àgbáyé bàbá yìí sì jẹ́ àfáà kan tó jẹ́ wípé tá a bá rí mọ́kọ́ bí wọ́n bá ṣàdúrà fún yàn àṣẹ ògùn nítorí pé Ọlọ́run fúnra lára ẹ̀ ló fi àṣẹ sára wọn ó fi àṣẹ sára ìmọ̀ wọn ó fi àṣẹ sára ìdàgbà wọn
ó wá fi àṣẹ sára kàrámọ̀ tọ́lọ̀ ń gbé fún wọn ní gbogbo Mushin yìí ní Nàìjíríà wa yìí nílẹ̀ Yorùbá yìí tí wọ́n bá dárúkọ bàbá Sàkọ́fí wọn ò ní béèrè pé ta ní ń jẹ́ bẹ́ẹ̀ àlékún ẹ̀mí gígùn àtàláfíà Ọlọ́run bá ṣe fún wa Ọlọ́run mọ̀jà wa yín ti sà o oúnjẹ tẹ́ ẹ jòkó tì yìí oúnjẹ ọmọ ni àmẹ́lòmí náà lẹ́tọ̀ọ́ sóúnjẹ ọmọ tí wọn ò gbé fún ọba tó ní kí wọ́n gbé oúnjẹ ọmọ yín fún yín lágbára Ọlọ́run òkúta ò ní dà sí o oúnjẹ náà wà ní jóná ẹ̀yin náà wà ní fi ẹsẹ̀ dànù gbogbo ohun tí ó wà á ṣẹlẹ̀ tẹ́ẹ̀fì ni mi ò jẹ oúnjẹ mi máa ẹ máa gbé lọ Ọlọ́run ò ní gbé báyìí sáà torí pé gbà mí ń bẹ oúnjẹ ọmọ ẹlòmíì òun yóò fẹsẹ̀ dànù ni pé mi ò fẹ́ mọ́ gbóúnjẹ rẹ Ọlọ́run ó sọ mí kalẹ̀ Ọlọ́run máa wò báyìí pé oúnjẹ òun fẹ́ sọ kalẹ̀ ó ti fún ọ lóúnjẹ ọmọ ó dànù ó ní wàá sọ mí kalẹ̀ eléyìí ò ní dànù mọ́ yín lọ́wọ́ sáà ẹ ti wá ń kó wa lọ eléyìí kọ́ ni àkọ́kọ́ hajj tá a tẹ̀lé bàbá mi yìí lọ eléyìí kọ́ ni ẹlẹ́ẹ̀kejì lágbára Ọlọ́run eléyìí ò ní jẹ́ àṣemọ́sá ẹ tún máa kó wa lọ sáà ṣáàbí bàbá yìí tí wọ́n bá sọ pé ẹ jẹ́ á dúró síbì kan ibẹ̀ là á dúró sí torí pé àwọn ni wọ́n ń kó wa lọ láti iléyà yìí àwọn ni wọ́n ń darí wa tábàdọ̀hún náà àwọn ni wọ́n tún máa darí wa tó bá dẹ̀ fún wa ní experience kan ẹ jẹ́ ká lò ó nítorí wípé experience ó ju ń tá a kà lọ Ọlọ́run fi kankan ṣe yín sáà mo kí bàbá mi àgbà tó jẹ́ pé tí a bá ti rí bàbá Sàkọ́fí àti rí èjì rẹ wọn náà nù pé ìrí yín kalẹ̀ ìdùnnú ni fún wa ayọ̀ ni fún wa kò sígbà kan tí Qiblatayn ní ta tẹ́ǹtì ayọ̀ yìí tẹ́ ẹ̀ ní bá wa jòkó sábẹ́ rẹ̀ ọba tó ní kó jẹ́ pé ayọ̀ lẹ́ ń bá wa celebrate ayọ̀ ní wọ́n yìí náà o ìbànújẹ́ ò ní kàn yín sá o àmọ́ rí yín bá sá mo kí bàbá mi àgbà. adamallahu hayatahu. lánàá Sheikh Abdul Majid. adamallahu hayatahu. ọlọ́run jẹ́ àrí yín pé sá ọlọ́run wọlá wípé ẹ̀yin àgbàlagbà ni mo jòkó tí ọlọ́run jẹ́ mi náà ó dàgbà o. yẹ́n funfun yìí ó wù mí púpọ̀ bàbá Sàkọ́fí ti ń tírìmù tiwọn tí bàbá Sàkọ́fí ẹ ti ń bá yín fọwọ́ pa sá wọ́n ti fọwọ́ pa ti bàbá mo sọ pé Ọlọ́run jẹ́ àdàgbà bẹ́ẹ̀ káwa náà wá ní mo funfun bẹ́ẹ̀ mo kí bàbá mi àgbà láti Jasiran adamallahu hayatahu. Sheikh Ibrahim Ọlọ́run jẹ́ àrí yín pé sáà Ọlọ́run má fi kankan ṣe yín mo kí bàbá mi ọmọ ọ̀dùnnú adamallahu hayatahu. mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàpọ́nlé kí yín sínú ilé yín mo kí gbogbo àwọn àgbàlagbà mo kí àfa àwọn àgbà tí wọ́n ń darí wa látàárọ̀ bàbá wa tí wọ́n ń darí wa látàárọ̀ yìí adamallahu hayatahu. a jọ ṣe umura lọ́dún tó kọjá yìí ni àyíbẹ̀kọ́ pẹ̀lú ìyànda Ọlọ́run àwọn náà dúró sáàyè yìí wọ́n ń fi àníyàn tó dáa sin àwọn èèyàn lọ àwa náà padà wá sìn wọ́n dé ọ̀hún gbogbo ẹni tó bá sin èèyàn wá sáàyè yìí má jẹ́ káníyàn rẹ ó bàjẹ́ sí wọn o jẹ́ kí àníyàn rẹ ó dáa táníyàn rẹ bá ti dáa wọ́n ó padà sìn wọn náà wá wípé lágbájá náà ń lọ Mọ́kà láìpẹ́ láì jìnnà Ọlọ́run ó ṣe tiẹ̀ bàbá tí wọ́n ń darí wa yìí àfáà ni wọ́n tàbá rí mọ́kọ́ gbogbo ètò tí wọ́n ń darí yẹn ètò ọgbọ́n ni ètò làákàyè ni ẹ má bá wọn dáṣà iṣẹ́ wo làfà ń ṣe ẹ gbé lẹ́ẹ̀kan agbẹ́fẹ̀rẹ̀ fún máa Naija àníkàwọn náà sọ̀rọ̀ wọ́n sọ débì kan wọ́n làwọn tiẹ̀ mọ̀ká táwọn fẹ́ sọ mọ́ ìgbà míì bẹ́ẹ̀ lómi àkàwọ̀ pé ṣèbí kákan sọ̀rọ̀ náà ni wọ́n náà lè sọ̀rọ̀ àmọ́ tó bá di bí máìkì ó lè yàtọ̀ bẹ́ẹ̀ tí ń sọ̀hún Ọlọ́run ò ní jẹ́ ó parẹ́ mọ́ yín wàláhì tàláhì súnmọ́ bíi láì àlẹ́ ìlà àdìm tọ́ba ní kẹ́lòmí darí ètò báyìí ó máa padà parí síbi ìjà ni àmọ́ ẹ darí ẹ̀ pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ìmọ̀ ọba tó ti gbé yín ga Ọlọ́run ò ní já yín bọ́ ẹ wá kí gbogbo ẹ̀yin máa mi Ọlọ́run kó jọ ọjà rè ìdùnnú lẹ̀ ń jẹ yìí o ayọ̀ lẹ́ ń rí yìí o ìbànújẹ́ ò ní kẹ́yìn ẹ̀ fún yín lágbára Ọlọ́run tó bá yẹ pé ọmọ náà ló ń ṣe ọmọ náà ò ní kú o tó bá jẹ́ pé Ọlọ́run náà ní í ṣe ọbẹ̀ yẹn Ọlọ́run ò ní kú ó ń di ẹ̀ o tó bá jẹ́ pé alátìlẹyìn kan náà ni alátìlẹyìn náà Ọlọ́run ò ní lù pa o gbogbo ọ̀nà táṣírí yín gbà tó fi ń bò àṣírí yín ò ní tú gbogbo ẹni tí ń bẹ lábẹ́ ọkọ yín ò ní kú lójijì gbogbo ẹni tó yẹ pé òun náà lọ́kọ lágbára Ọlọ́run ẹ̀ ní kú fáwọn ọmọ yín o àwọn ọmọ yín náà wá ní kú fún yín yọ ẹ ti wá lónìí ẹ wá dúpẹ́ ni lọ́la náà ẹ tún mọ̀ dúpẹ́ ni ló wá kàn gbà tó dé láti Mọ́kà báyìí aburú ni kò ní jẹ́ tiyín mo kí gbogbo ẹ̀yin bàbá mi Ọlọ́run kó jọ ọjà ìrìn àjò ayọ̀ la fẹ́ rìn o a ní rìnrìn àjò kú ìrìn àjò yóò ní dáburú lẹ́nu ayé wa tá a bá ti ń filélẹ̀ pẹ̀lú bísímìlá a máa padà sílẹ̀ pẹ̀lú alihamudulilayi lágbára Ọlọ́run oore tá a fi sílẹ̀ ńlẹ̀ àdélé bá o wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. owó tí a fẹ́ fún bàbá mi náà ni ẹ fún ẹ ṣeun kò ní bàjẹ́ fún yín àgbàlagbà ní gbowó àgbàlagbà èyí tí ó máa jẹ́ ótótó wáàsí wọ́n ní ká sọ̀rọ̀ nípa hajj mo kí gbogbo ẹ̀yin màmá mi nù lé o Ọlọ́run jẹ́ àárín yín pẹ́ máa o ẹ̀yin màmá wa tó yẹ pé ẹ̀yin náà lẹ́ ń dáná sí wa lẹ́nu ẹ̀yin náà lẹ́ ní ẹ máa lọ ọ ti jòkó dáadáa wọ́n ti bá mi káyèsí àwọn àgbà wọ́n ní kò sí wàhálà mọ́ ọ sọ lọ lágbára Ọlọ́run àmọ̀ rí yín bá o. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ọ̀rọ̀ nípa hajj ibo ni hajj ti bẹ̀rẹ̀
alhajju mina diin hajj ṣíṣe ẹ̀sìn ni wà díìnù ittisalun billah gbogbo tá a dẹ̀ ń pè lẹ́sìn pátá òun náà ni connection láàrin àwa àtọlọ́hun. Allah. ẹni ẹ̀sìn tó o bá ń sìn tí o bá ti mú ọ súnmọ́ Ọlọ́hun ẹ̀sìn ni. kì í ṣẹ̀sìn. àwa ní connection mẹ́ta nínú ẹ̀sìn Islam. a ní connection daily connection ojoojúmọ́ ni mùsùlùmí máa ń connect mọ́ Ọlọ́hun látara wákàtí márùn látara àdúà látara azikaru látara ọrẹ tá a ta ẹni tá a fún ní nǹkan òun kọ́ la fún Ọlọ́hun la fún. Allah. ìhun tá a kí tọkàn wo ò bá ti sí lọ́dọ̀ Ọlọ́hun exercise ni jíìmù ni àwa ní ittisalun usbu'iyyun a ní connection ọ̀sẹ̀ weekly connection ìyẹn ni sọ̀látùl jumu'ah ìwọ̀n ọjọ́ jímọ̀ tó bá di níjọ́ jímọ̀ àá pààrọ̀ aṣọ tó bá di níjọ́ jímọ̀ àá ti ṣọ́ọ̀bù ibo là ń lọ a fẹ́ lọ pàdé Ọlọ́run. àwa ní yearly connection a ní daily connection a ní weekly connection àwa ní yearly connection làwọn Ramadan tí Ramadan bá dé ni wọ́n máa dùn pé a tún fẹ́ pàdé Ọlọ́run àwa kó àdúrà jáde a kó bùkátà wa jáde àníyàn wa ní pé a ní ṣe nǹkan kan lásìkò yẹn kó má bá yọnu Ọlọ́run pàdé. nínú yearly connection yìí àwọn àfáà kan àwọn ọ̀jọ̀gbọ́n kan wọ́n tún wá pín òun sí méjì wípé nínú yearly connection náà ni hajj ń bẹ. Allah. àwọn kan wá ní ẹ mọ̀ sí mọ̀ ẹ pé òun ní once ká pé òun ní ẹ̀kan ṣoṣo once in a lifetime connection ọ̀kan ṣoṣo nínú ìgbésí ayé téèyàn máa ń connect mọ́ Ọlọ́run. àwọn afáà kan wá ní ẹ mọ̀ jẹ́ àṣẹ báwọn wọ́n ní ẹ mọ̀ jẹ́ àpè ní once in a lifetime connection ààrẹ ni tó lọ hajj ń yẹ̀ yìí tó tún máa lọ ní yẹ̀ mí tó tún máa lọ ní yẹ̀ mí bí irú àwa tó jẹ́ pé iṣẹ́ ní ń gbé wa lọ lọ́dọọdún tó bá rí bẹ́ẹ̀ ẹ pé fún àwa náà ní yearly connection ọdọọdún là ń connect mọ́ Ọlọ́run. bí tí mo bá lọ rèé gbogbo ìjọsìn tó bá lè wù kẹ́ ẹ fẹ́ ṣe pátá tí ò bá ti mú yín so pọ̀ mọ́ Ọlọ́run asán ni. Inna awwala baytin wudi'a linnasi lalladhi bibakata mubarakan. Islam òpó márùn ló gbé e dúró òpó àkọ́kọ́ àsọ̀láàtù ìhun tó fẹ́ lọ kí yẹn àníyàn rẹ ń sọ fún ọ wípé o jẹ Ọlọ́run gbèsè ni o sì fẹ́ lọ kírun yìí láti fẹ́ san gbèsè tó jẹ Ọlọ́run. kí ni gbèsè tá a jẹ ó dá wa sáyé kò gbowó ó fún wa lójú kò gbà nǹkankan ó fún wa lẹ́sẹ̀ kò gbà nǹkankan ẹni tí ò wá gbà nǹkankan yìí kó wá lóhun nílò 5 minutes 2 minutes kó wá nira fún wa láti fún un a fẹ́ lọ pàdé ẹni tó fún wa gbogbo ohun tó fún wa tí ò gbà nǹkankan. wa hudan lil alamin. lẹ́yìn ìhun a ní zakatu ẹni tó bá yọ zaka tí bá yọ zaka síbi títí ń retí kí wọ́n san òun lẹ́san eré níṣe. Allah. ẹlòmíì yan zaka fọlọ́ṣọ rẹ̀ zaka obìnrin tó mọ̀ pé wàá gbà nǹkan padà lọ́wọ́ rẹ̀ wà ló yọ zaka fún zaka yẹn eré ni. eré ló ń ṣe. ẹni tó yọ zaka fún ọmọọṣẹ́ rẹ̀ tọmọṣẹ́ bá fẹ́ kú o tó wà lò nílé kú o ìwọ tí mo fún ní owó zaka last year a jẹ́ pé òun retí kó sìn ọ́ ló fi fún lówó zaka. zaka èèyàn máa ń yọ síbi téèyàn ò ti retí ẹ̀ san mọ́ rárá. fi ayatun bayyinatun maqamu Ibrahim. àwọn Ramadan náà à ń gbà torí tọ́lọ́run ni ilẹ̀ yóò bá lẹ́ẹ̀ tí tẹ́lẹ̀ mi sọ pé ọmọ yìí onísọ̀lẹ̀ nínú bí ọgbọ̀n àwẹ̀ kí ló dé àgbà 29 tán wọ́n ló kù 30 ṣé wọ́n sọ fún yín bẹ̀rẹ̀ kẹ́ tó bẹ̀rẹ̀ àwẹ̀ ni. Allah. wọ́n ní ẹ̀dá kó jẹ́ 29 àbí kó jẹ́ 30 ọkàn fẹ́ yọkan kún àwẹ̀ lásán báyìí ẹ̀mí ẹlòmíì fẹ́ gbọ̀n. wa man dakhalahu kana amina. tó bá gbé torí tọ́lọ́run ni sọ́lọ́run ló fẹ́ yọkan kún ó yá ìjà gbà tó bá lè yọ yọkan kú ó yọ kú náà nù. àwa dé bi hajj tá a fẹ́ ṣe torí tọ́lọ́run la gbọ́dọ̀ fi ṣe o. walillahi ala nnasi hijjul bayti. tí àníyàn rẹ bá ti kú ò nítorí tọ́lọ́run owó tá a kó lẹ̀ yìí ó di tourism o. walillahi ala nnasi hijjul bayti. gbólóhùn hajj èdè Lárúbáwá ni ìtumọ̀ rẹ̀ ní Yorùbá òun náà ni kéèyàn gbèrò alikọ́sìdù ká gbèrò obì kan ibo la gbèrò agbèrò Kaaba. walillahi ala nnasi hijjul bayti. kí la wá fi torí ẹ̀ gbèrò Kaaba agbèrò Kaaba nítorí Ọlọ́run. walillahi ala nnasi hijjul bayti. má gbèrò Kaaba nítorí pé o fẹ́ pẹ́pẹ́ dẹ̀. walillahi ala nnasi hijjul bayti. má gbèrò
Kaaba torí pé o fẹ́ bá kálíbà mu. walillahi ala nasi hijjul bayti. má gbèrò Kaaba torí pé o fẹ́ ṣe yín márùn. walillahi ala nasi hijjul bayti. tó bá kún yóò máa jẹ́ bónọ́ọ̀sì wípé èmi náà ti fìtì kálíbà tí mo wà báyìí. bónọ́ọ̀sì ni kò jẹ́ mọ̀jẹ̀ kóhun gangan ni góòlù tó ń fi torí ẹ̀ lọ. walillahi ala nasi hijjul bayti. ẹlòmíín inú fámìlì wọn òun lẹni àkọ́kọ́ tí ọkọ lọ Mọ́kà. oríire ńlá ni àmọ́ mọ̀jẹ̀ kó jẹ́ pé òun gangan ni ó mọ̀ lé ọ lérè pé mo fẹ́ jẹ́ kó jẹ́ pé gbogbo ẹni tí ó bá mọ̀ ṣe Mọ́kà ẹ̀yìn mi ni wọ́n ti máa ṣe. walillahi ala nasi hijjul bayti. ẹlòmíín sì ń bẹ gbogbo àwọn ẹbí rẹ̀ pátá ni wọ́n ti lọ òun nìkan ni ò tí ì lọ. walillahi ala nasi hijjul bayti. èmi ò ní kéèyàn máa rí ìrò wá rí ìrò lẹ́ẹ̀kan náà pé ó dáa kémi náà tiẹ̀ fitting ó dáa kémi náà tiẹ̀ coming àmọ́ yọ kúrò lọ́kàn nísìn wípé Ọlọ́run mo fẹ́ lọ pàdé rẹ̀. walillahi. ó ti di pé òwò náà ti coming. walillahi. intention wa ó ṣe kókó o àníyàn wa ṣe pàtàkì o ọkùnrin mi ń lọ Mọ́kà torí pé ìyàwó rẹ̀ ti lọ last year ó lè mi náà fẹ́ lọ lónìí mo fẹ́ kó gbá mi sẹ́yìn. àníyàn yẹn ò dáa. ló fi jẹ́ pé tẹ bá rẹ́ lómi tí wọ́n bá sọ pé Mọ́kà rẹ̀ ò bọ́ sí mọ́ kì í ṣe àìmọ́ rí Ọlọ́run pàdé mọ́ nípa lẹ́kún. ń gbọ́ kìsàkìsà ọ̀rọ̀. ẹ fẹ́ borúkọ mi jẹ́. ẹ fẹ́ fi mí ṣẹ̀ sí rè. walillahi ala nasi hijjul bayti. ọba tó pè ọ yẹn ṣé o ti kú omi ẹ̀ ni. Allah. a sọ fún nípa Ọlọ́run èmi àti aládéhùn pé màá pàdé ẹ̀. Wallahi. ọdún yìí náà ni màá lọ. ó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí mi rí lọ́dún tí kọ́kọ́ fẹ́ lọ Mọ́kà tí fẹ́ lọ hajj mo ti lọ múra ṣáájú rí. ó wá ṣẹlẹ̀ pé Ọlọ́run wá ní kárí dájú kọ. ó kàn dáhùn kẹ́kẹ́ ní ẹ̀yìn ò tí ẹ̀ rí o Ọlọ́run ló pè mí tó bá fẹ́ rí mi á rí mi lọ́wọ́. walillahi ala nasi hijjul bayti. padà tí wọnú plane ń bá forí kanlẹ̀ dúpẹ́ pé Ọlọ́run mo dúpẹ́ pé o padà pè mí lọ́dún yìí náà ni. Allah. Ọlọ́run fẹ́ lọ pàdé kò ń ṣe èèyàn ẹni bá rí àwọn tí mo ti fọ́ọ̀mù sí àwọn tí mo ti sọ báyìí fún ẹ wá rí i pé aláníyàn mi yàtọ̀ sí pé bóyá àti ẹ̀dágbére náà bí àníyàn wí pé onígara wa kẹnu wa má wọ̀ hò ó tiẹ̀ tó àwọn obìnrin ìyá Ṣákìrà ti débẹ̀ owó láàní débẹ̀ àwa rè o. walillahi ala nasi hijjul bayti. ẹ lọ́bẹ̀ torí ìyá àmọ̀rúfà ẹ lọ́bẹ̀ torí ara yín torí Ọlọ́run. walillahi ala nasi hijjul bayti. ṣé wàá gbé Mọ́kà tí ìwọ̀n ò bá máa wú kí ẹ sọ fún yín pé ó sun owó ná. walillahi. tó bá dé Mọ́kà tí ọrẹ ò bá wù ọ́ ta pé kó máa ṣe ọ́ bí pé kò sáà mọ́ tọrẹ torí tó bá ti débẹ̀ gbogbo nǹkan tí wàá máa rí wò pátá Ọlọ́run. walillahi. ó wá lé délé kó tún máa tún padà síbẹ̀ díẹ̀díẹ̀ o ẹlòmíì láàrin oṣù kan náà ni hajj máa fi tuntun lára ẹ̀ yóò máa padà díẹ̀díẹ̀ yóò kà padà tán yẹn. walillahi ala nasi hijjul bayti. ọlọ́run tó ti ń padà díẹ̀díẹ̀ òun náà mo sì láìkí ẹ ó sì lápa lára ẹ̀ ó dáa ju ẹni tó jẹ́ pé hajj ò tiẹ̀ lápa rárá lára ẹ̀. walillahi ala nasi hijjul bayti. ẹ̀yin máa mi Ọlọ́run tẹ́ fẹ́ wá lọ́bẹ̀ ń ẹ gbọ́dọ̀ déwájú Káábà kẹ́tùmọ̀ sunkún kiri pé ta ni ó gbà mí lè mọ̀. a ṣe hajj lọ́dún kan obìnrin kan sì wá bá mi pé òun níṣòro kan nígbà tí ó sọ ṣòro ẹ̀ ó wá jẹ́ ṣòro ọkùnrin mo láwọn ọkùnrin tá a gbádùn yìí ó ní lọ Káábà lọ bí Ọlọ́run mo ti wá sọ pé lọ Káábà lọ bí Ọlọ́run wàláhì kò nígbàgbọ́ nù rẹ̀ mo wá sọ bẹ́ẹ̀ fún tán ó bá tún wá ohun tó ju Káábà lọ kiri ó padà pàdé ohun tó ju Káábà lọ àmọ́ ẹkún tí ò sun rí ló sun. walillahi ala nasi hijjul bayti. ó pàdé àgbákò tí ò sí lára Káábà ó wá sunkún wá ó ní bàbá mo kó sọ́wọ́ mo ní ó kó sẹ́sẹ̀ gan ó dà ó kó sórí ó déwájú Káábà yìí ó tún nígbàgbọ́ pàdúrà rẹ̀ lè gbà ó tún wá pé bàbá kan tún wà ní Káábà ní Mọ́kà yìí àjọ kó bùkátà wa ni ẹ̀dẹ́ Káábà ẹ máa wá ní tí ò sọnù káàkiri ẹ wá wò pé kí ló tún wá ń wá lẹ́yìn Káábà yìí àwọn alábẹ́ tẹ́ǹtì mi náà wọ́n ní kí ká lọ pàdé ẹnìkan wọ́n lẹ́yìn tí fẹ́ lọ pàdé yẹn gan ẹni tẹ́mi náà wá pàdé lòun náà wá pàdé. Allah. àlejò Ọlọ́run ní gbogbo wa kí ló kàn mí pẹ̀lú sẹ́kẹ̀sẹ̀rẹ̀tọ̀ kìnnì kan wà níbì kan ṣíf kìnnì kan wà níbì kan àlejò Ọlọ́run ní gbogbo wa nítorí bá lè mú òun tí ò lè fi Ọlọ́run lẹ̀ kémi wá fi Ọlọ́run lẹ̀ kí wá ń fẹ́ lọ pàdé ẹni tóun náà wá pàdé Ọlọ́run tí mo wá pàdé. walillahi ala nasi hijjul bayti man istata'a ilayhi sabila. ibi tẹ́ ń lọ yìí Ọlọ́run lẹ wá lọ o ẹ má wọ hòtẹ́ẹ̀lì tó tóbi lọ ẹ lọ sọ́tẹ́ẹ̀lì báyìí ẹ má lọ wo àwọn èèyàn gidi ń bẹ̀ tó bá pàdé èèyàn gidi tó bá pàdé Ọlọ́run ò pàdé nǹkan kan o. Allah. ẹ má wá èèyàn lọ bó sọnù ó sọnù lásán ẹlòmíì ó sọnù wákàtí mẹ́wàá
ẹ béèrè lọ́wọ́ ẹ pé kí ló fi torí ẹ̀ sọnù fọ́tò lásán ló fẹ́ yà o. Allah. bàbá yẹn ya fọ́tò lásán ló sọnù 10 hours ìsọnù tí ò ní ládàánú. ó sọnù torí oúnjẹ ó gbọ́ pé àwọn kan jẹ àmàlà lábẹ́ tẹ́ǹtì wọn ó sì kú lábẹ́ tẹ́ǹtì ẹ̀ ó sì wá mọ̀là kiri nígbà tó lọ́wọ́ ń báyìí ó sọnù látàárọ̀ ó dé lálẹ́. Allah. àmàlà tó jẹ gan ti dànù nínú ẹ̀. Allah. lórí àmàlà ó wà ní ọlọ́run wọlé àdàmú mi ní Káàbà ọlọ́run mọ̀dé à ó dààmú torí ọlọ́run torí àmàlà. walillahi ala nasi hijjul bayti. ọlọ́run mo jìyà gán mọ́kà ìyá kí ló jẹ ìwọ tó lọ kó yẹ jìyà ó kó rẹ̀ jìyà ni wọ́n sọ fún pé wàláhì àmàlà kan wà níbì kan ọ̀rọ̀ tí mo sọ yìí kì í ṣàwàdà àwọn èèyàn wá lọ ń wá mọ̀lá lọ tó sọnù lórí àmàlà ń wá túwó lọ sọnù lórí túwó ṣé ò ní jẹ túwó tó bá délé ni àwa wo ẹnì yìí pé ẹ wọ́n jẹ́ àpè pé ṣe ya láàrin 1 hour ó lè mọ̀ lọ bámi àgbà rẹ̀ ó lè lóhùn sùn ó lè lórí òun wọ́n wá túwó lọ wá sọnù wọ́n ní ọlọ́run ó ṣáà rí mi báyìí ọlọ́run ní mi ò rí ẹ èmi kọ́ ló wá wá. walillahi ala nasi hijjul bayti man istata'a ilayhi sabila. ìṣòro ọ̀dà láì lọ́wọ́lọ́wọ́ báyìí àníyà intention make it pure jẹ́ kó mọ́ kanga. lillahi. ẹ jẹ́ kí àníyàn yín wà torí tọ́lọ́hún. walillahi. èmi ò ní kẹ́ mọ́ rí fámìlì yín níbẹ̀ o. walillahi. èmi ò ní kẹ́ mọ́ rẹ gbọ̀n yín kẹ́ mọ́ rọ́gà yín bẹ́ẹ̀ o. walillahi. àmọ́ jẹ́ káwọn èèyàn ó rí i pé àníyàn tó gbé wá ní tọ́lọ́hún. tó bá wà ń Káàbà tó bá ní ọlọ́run mo fẹ́ pàdé lágbájá ọmọ lágbájá wàá pàdé ẹ̀. mo ń ṣe àdúrà lọ́wọ́ ní haram ibi tí mo jòkó sí náà ni ẹnìkan sì jòkó ti ń báyìí ó sì ní wàláhì àṣì ọlọ́wọ́ Káàbà yìí. wàláhì. bá wojú ẹ̀ mo ní ṣé ò sí ó ní láti Germany lòun ti wá òun wá rí i pé ẹ wà níyà yín òun wá sọ fọlọ́n pọ̀ lọ́hùn gbogbo ọ̀nà tí wàá bá gbà fi connect mi àtàfà yìí pọ̀ connect mi pọ̀ mo fẹ́ rí i. walillahi ala nasi hijjul bayti. èmi kan lọ́wọ́ dẹ́rẹ̀ mo dẹ̀ jòkólẹ̀ ọlọ́run dá yín jòkólẹ̀ torí èmi ni. Allah. ọlọ́run sì dá mi jòkólẹ̀ torí ẹnìkan kò wulẹ̀ wá àdírẹ́sì hòtẹ́ẹ̀lì mi kiri kò dààmú ara rẹ̀ pé ọlọ́run mo kàn fẹ́ rí lágbájá mo sì jòkó jẹ́ ó sì jòkó tì mí ó sì ní àfà ṣe ìyá fọ́tà bẹ́ẹ̀ ìyá mo ní ọlọ́run ti mú mi fún ẹ yá. táníyàn rẹ bá ti dáa mo bá lọ́kàn pé màá tiẹ̀ pàdé ìyá báyìí yóò mọ jẹ́ bonus á jẹ́ bonus màá tiẹ̀ rí àwọn connection gidi níbẹ̀ wàá rí àmọ́ mo jẹ́ kó jẹ́ pé òun gangan ni góòlù rẹ àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì àkídà ẹ̀tún àkídà yín ṣe àdìọ́kàn yín ṣe àṣẹ umrah pẹ̀lú bàbá lọ́dún kan àwa ń tà wá fúlé olúwa ọkùnrin kan wá sọ pé kíní yìí gan ò yàtọ̀ sóríṣà mo ní ẹ tún ìrámù yín gbé ẹ lọ tún gbé nítorí bá lè mú ọ pé kíní yóò yàtọ̀ sóríṣà àdìọ́kàn rẹ ti bàjẹ́. Allah. Allahu fi kulli makanin ọlọ́run bẹ ní gbogbo àyè àmọ́ ó fi àyè kan pọ́n rẹ̀ lé ó ní mo fi lé yìí mo fi pọ́n ra mi lé ọlọ́run ò ní bedroom bẹ́ẹ̀ kò ní ṣíà bẹ́ẹ̀ kò ní tẹlifíṣàn bẹ́ẹ̀ kò ní pílò bẹ́ẹ̀ kò ní nǹkan kan nù lé yìí àmọ́ ó kàn fi lé yẹn ó fi pọ́n ara ẹ̀ lé gẹ́gẹ́ bí símbọ̀lù mi rèé ó wá ní kódà tẹ́ bá tún wá wà níbi ìnira tẹ́ ẹ̀ rí ìdájúkọ Káàbà mọ́ fa aina ma tuwallu fasamma wajhullah ó ní tẹ́ bá wà níbi tẹ́ ẹ̀ tiẹ̀ mọ kíbla ẹ fèsì ibi tẹ́ bá rí ó ní tẹ́ ẹ̀ fèsì lèmi náà èmi náà lẹ fèsì. Allah. èmi ó sọ fún yín lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa lọ tádì ọkàn yín bá kù díẹ̀ káàtó ẹlòmíì ó mọ sùn lé lọ́jọ́ àràfá yóò sì ní ládájú ẹni tí ń bẹ Mọ́kà lọ. Allah. anabi Muhammad sallallahu alayhi wa sallam. anabi lọ sójú ogunjọ́ kan pẹ̀lú àwọn sahaba rẹ̀ ridwanullahi alayhim ìwà ń sọ fún wọn wípé àwọn kan ń bẹ ń lé báyìí dèdè ládàtà ń gbà ni wọ́n ń gbà dèdè rìwọ́ọ̀dù tọ́lọ̀ ń kọ fún wa lọ́lọ́ ń kọ fún wọn àwọn sàábé wa wojú ara wọn ní kí ló dé anábì nítorí pé ọkàn wọn ń bẹ lójú ogun pẹ̀lú wa ara wọn nìkan ní bẹ ń lé. Allah. àwọn kan wá ń bẹ ń lé àwọn kan ń bẹ lójú ogun yìí báyìí tó yẹ pé dèdè ládàtà àwọn tó ń sùn lé ó mọ̀ gbà lòun náà ó mọ̀ gbà torí pé ara rẹ̀ nìkan ní bẹ ń yà yín ọkàn rẹ̀ ò sí ń bí. Allah. má jẹ́ni tí ó wà lókè àràfá tí ara rẹ̀ ó mọ bẹ́ńbẹ́ tẹ́mi rẹ̀ ó wà mọ bẹ́ lókè Òṣòdì tẹ́mi rẹ̀ ó máa bẹ ní Mushin gbogbo dúkìá rẹ̀ tó kó lẹ́hùn mójútó máa pè wọ́n pé ẹ dákun bó lọ́jà àmọ́ fi ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run púpọ̀ ẹ dẹ̀ jẹ́ ká kídà yín àdìọ́kàn yẹn jẹ́ kó dáa wípé Ọlọ́run la wá pàdé kì í ṣe òkúta o òkúta yẹn ò láǹfààní kankan tí ó ṣe fún wa o Káàbà ò ní nǹkan kan tí ó ṣe fún wa o àdìọ́kàn yìí ló mú ẹlòmíì máa lọ fi orí la Káàbà ó wá lóun fẹ́ jẹ́ kí ẹ̀jẹ̀ ó yọ tẹ́jẹ̀ bá yọ tán òun wàá fi ẹ̀jẹ̀ yẹn òun fi kan ara Káàbà kò ní dàn kankan fún ọ o. Allah. àwọn kan ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí fídíò kan trend online báyìí
àwọn kan fẹ́ fọwọ́ kan Al-Hajarul Aswad wọ́n dẹ̀ ń fara wọn nígbà tí wọ́n ń jà wọ́n dẹ̀ ń ju ẹ̀ṣẹ́ wọ́n ń jù pa wọ́n ń jù kúkú ilé yóò pín ẹ̀sìn lé mọ́ ẹ bá fi ìpá débẹ̀ kẹ́ ẹ fi ẹ̀ṣẹ́ débẹ̀ kẹ́ ẹ fi kúkú débẹ̀ ẹni tí ó bá ara nu Ọlọ́run gbà ní òrìgbà ẹni tí ó bá nígbà onígbà. Allah. wò ó lọ kán sọ pé Ọlọ́run wọlé akíní yìí Ọlọ́run ṣàánú mi ẹnìkan lẹ́yìn ò tiẹ̀ ń dààmú ara yín mọ́ torí pé ẹ ti wá tó pọ̀ mo ní torí pé mo ti wá tó pọ̀ kọ́ o kò ṣúọ̀ fún mi pé hajj mi kan bí Ọlọ́run ti gbà o èmi sì máa ń ṣe every hajj bíi new hajj every umrah bíi new umrah àmọ́ tó kọ̀ ṣúọ̀ fún mi ni pé Ọlọ́run gan fúnra lára ẹ̀ gan kò fẹ́ exaggeration exaggeration wà bí nǹkan ẹlòmíì ẹ máa ti pé ó ń ṣe kàrámọ̀ èèyàn dẹ̀ wà níwájú haram báyìí ó dẹ̀ túrò ń díẹ̀ ó ní tó bá ti fẹ́ sọ pé òun lọ sàlẹ̀ báyìí ìwọ kan sáré gorí ẹ̀ wọ́n sáré fọwọ́ kan Kaaba òjòrò ló ṣe o. manga ṣáná. alaysa minna. ẹ má lọ já àwọn èèyàn sí òhò nítorí Kaaba. ya ayyuhan nasu taqu rabbakum. bàbá ní sọ fún yín wípé nínú suratul hajj Ọlọ́run sọ súrà kankan lè ó pè ní suratul hajj. ya ayyuhan nasu. ọjọ́ bẹ̀rẹ̀ súrà yẹn nítorí wọ́n fi bẹ̀rẹ̀ ẹ̀ ni pé mo pe ẹ̀yin èèyàn o. taqu rabbakum. ìbẹ̀rù Ọlọ́run ní máa ń jẹ́ kí hajj ó nítumọ̀ o. inna zalzalata saati shay'un adhim. ẹ̀yin tó dáa wa lẹ́kọ̀ọ́ báyìí ni pé iléeṣẹ́ Qiblatayn yìí ọ̀gá wa tí wọ́n dá alẹ́ àtìyàwó wọn Abu Zainab àti Umu Zainab àfáà ni wọ́n. taqu rabbakum. ọwọ́ àmọ́ pàtàkì iṣẹ́ hajj yìí pé iṣẹ́ àfáà ni iṣẹ́ ẹ̀sìn ni àwọn náà fúnra láwọn wá yọ àyè lè wípé ẹ má kàn bá mi kó wọn déwájú Kaaba lásán ẹ bá mi jí ó yé wọn tó fẹ́ lọ ṣe ń bẹ̀. Allah. gbogbo ètò tá à ń ṣe látàárọ̀ yìí báyìí tá a bá ti ṣe wá sí inú wọn ò ní ti dùn inú bàbá yìí ò ní ti dùn inú gbogbo àwọn àgbàlagbà ń kàlẹ́ yìí ò ní ti dùn ká ní pé iléeṣẹ́ mi ni pé ká kó wọn débẹ̀ ni àbá yín sọ̀rọ̀ tá a pín kalẹ̀ lọ́ba àdẹ̀ túká. wọ́n dá wọn dára wọn. ẹ bá dọ̀hún kẹ mọ́ mọ́ ibi tẹ́ ẹ fojú sí ẹ bá dọ̀hún kẹ mọ́ forí kalẹ̀ fún tí ẹ kẹ forí kalẹ̀ fún àmọ́ n tó ju ká kó yín lọ bẹ̀ lọ òun ni ká jẹ́ ẹ mọ́ n tẹ́fẹ́ lọ ṣe ń bẹ̀. ya ayyuhan nasu taqu rabbakum. ẹ jẹ́ abẹ́ wọ lọ́wọ́ má jí owó lówó Mọ́kà o. taqu rabbakum. ẹlòmíì tún mú ìṣesí ilé òmùdé Mọ́kà. taqu rabbakum. ẹ má gbé ààbò sí dé Mọ́kà o. taqu rabbakum. ẹ má bà nǹkan jẹ́ ní Mọ́kà o. taqu rabbakum. àwọn kan create good friendship ní Mọ́kà bí n bá tiẹ̀ máa wọn kankan mo máa wọn alájà wà díà yìí àwọn create good friendship àwọn kan friendship tiwọn àwọn wọn fi dànkan rú ni ẹjọ́ torí tọ́lọ́run oríṣiríṣi yẹn wàá pàdé Mọ́kà sórí tó bá ní wèrè wàá pàdé wèrè sórí ìwọ tó yẹ pé wèrè yẹn kan ló ní wàá lọ bá wèrè ṣe wèrè yẹn máa di wèrè ó di wèrè mẹ́ta nù jọ́ torí tọ́lọ́run ìwọ kan wà ó máa ń kanra tẹ́lẹ̀ má bá ẹni tó bá ń kanra ṣe á dákún problem ẹni ìwọ kan wà gan wọn máa fojú tẹ́ńbẹ́lú Ọlọ́run tẹ́lẹ̀ ni tó bá lọ bá ẹni tí ń fojú tẹ́ńbẹ́lú Ọlọ́run ṣe problem ni o ṣètọ́nù náà ń lọ Mọ́kà o Sátánì tẹ́fẹ́ jù sílé ó ń tẹ̀lé yín lọ o àmọ́ láwòrán èèyàn ni o ẹ wá mọ ẹni tọ́lọ̀ wọn rán ní Sátánì rẹ wàláhì àwọn kan gbé ẹrù ẹlẹ́rù ní Mọ́kà àwọn méjì wọ́n dẹ̀ lọ tà á nígbà tí wọ́n tà wọn ò tí ì kú o Mọ́kà tí wọ́n ti ń rí dààmú. ya ayyuhan nasu taqu rabbakum. ẹ súnmọ́ àwọn àfà ni ẹ máa bá rìn ẹ̀yin tẹ́ ẹ lẹ́sìn ẹni tó bá lẹ́sìn bí yín ni ẹ máa bá rìn àwọn tẹ́ ẹ máa jọ máa jíra yín lóru àwọn kan bẹ tábà wá wọn dé yàrá wọn báyìí níbà wọn yàrá wọn ti lọ haramu irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni ẹ jẹ́. ya ayyuhan nasu taqu rabbakum. àwọn fínlẹ̀ pé àwọn wo ni wọ́n ti lọ haramu káwa wá pa àwọn tó ti lọ haramu lẹ́kún nígbà tí wọ́n bá lọ haramu. wá wọnú yàrá rẹ̀ wá wọ yàrá ẹ̀ ó lọ tú ẹrù rẹ̀ ó wá ń kó góòdù rẹ̀ àti dọ́là rẹ̀. ẹ dákun tó bá sunkún lọ bá Káàbà ó sunkún Kẹ́nyà yé. ya ayyuhan nasu taqu rabbakum. pé ẹ ní sùúrù ẹ dákun ẹ bẹ̀rẹ̀ sí ní mu omi àgé. ya ayyuhan nasu taqu rabbakum. orin tí ó tàn yín sùúrù ẹ pàdé ẹ Mọ́kà o. ya ayyuhan nasu taqu rabbakum. wọ́n mọ̀ pé ò lè gba ẹ̀gbin mára tètè bẹ̀rẹ̀ sí ní lẹ̀ ẹ̀gbin mára. ya ayyuhan nasu taqu rabbakum. tó bá kọ́kọ́ bá sọ ẹyọ kan sí ẹ ó sọ mẹ́wàá padà tètè bẹ̀rẹ̀ sí ní. ya ayyuhan nasu taqu rabbakum. báàgì àgbà mo gbọ́ lẹ́nu wọn lẹ́nìkan sì kan àgbàlagbà kan lábùkù ọmọ Èkó ó sì da ọbẹ̀ lé wọn lórí
ẹni da ọbẹ̀ lé wọn lórí òun náà pàdé tiẹ̀ wájú. Ya ayyuhan nasu taqu rabbakum. bàbá tí ń lọ yìí ní ìsìnbáyìí kí ọmọ kan náà wá wò pé òun náà sanwó mọ́kà òun ni kó wá fi tó wípé àjọ sanwó mọ́kà kó wá sọ àbáyìí kó wá sọ wọ́n dẹgbẹ́ rẹ̀ kó wá ní èyàn àgbà ìyá ekú olójú ọ̀nà ọlọ́run kàn mọ̀ wò pé máa bọ̀ wájú kábà mi ò fi ọ. Ya ayyuhan nasu taqu rabbakum. sísí ẹ̀sìn lọ́n lára wọn ìyá àgbàlagbà yìí Qiblatayn nìkan kọ́ ló máa tọ́jú wọn ẹ̀yin náà tọ́jú wọn. Ya ayyuhan nasu. mo sanwó mi ni ọmọ kan bẹ àjọṣe hajj ní 2022 ẹnìkan wá tẹ̀lé wa afọ́jú ni bàbá náà ọmọ yìí ò ń ṣàfà o mùsùlùmí lásán ni láti Cyprus lọmọ náà ti wá ó wá ń tọ́jú ó wá volunteer rẹ̀ kalẹ̀ pé bàbá tó jẹ́ afọ́jú yìí òun lòun mọ̀ tọ́jú bàbá yìí bàbá yẹn lọ́mọ obìnrin tọ́jọ́ wá o ṣùgbọ́n gbà tó dé Mínà àǹfààní àti tọ́jú bàbá rẹ̀ ò yọ ọmọ torí pé obìnrin máa wà lọ́tọ̀ ọkùnrin máa wà lọ́tọ̀ láyé ọkùnrin dẹ̀rẹ́ obìnrin ò lè máa wọ bẹ̀ ṣeré ọmọkùnrin ká wà fa rẹ̀ kalẹ̀ pé bàbá tí ò rí nkẹ̀kẹ̀ yìí èmi ò mọ̀ tọ́jú bàbá yìí ọmọ náà sọ yìí nígbà tá a máa délé lọ́dún yẹn ó sílé tuntun. Ya ayyuhan nasu taqu rabbakum. ọdún tó tẹ̀lé òun náà wá rán àwọn òbí ẹ̀ wá. jẹ́rìí èmi náà wá ń tọ́jú àwọn òbí ẹ̀ láníyàn pé bó o ti ṣe bàbá oníbàbá àwa náà ò bẹ̀ ṣe òbí ẹ̀. Ya ayyuhan nasu taqu rabbakum. ẹ̀san wà Mọ́kà o ẹ̀san téèyàn máa ń kó lójú ẹsẹ̀ ọmọ kan rán ìyá rẹ̀ lọ Mọ́kà ìyá yìí wá dé Mọ́kà ìyá yìí wá bá àánú pàdé tó pọ̀ àánú yẹn pọ̀ gan ìyá yìí wá wò pé àánú yìí pọ̀ jù ọmọ wa ní ìmọ̀ mi ọmọ wulẹ̀ sàn kankan gbogbo ń tẹ́ ẹ ṣe fọmọ ọlọ́mọ ń lélẹ̀ pàdé lọ́hùn yẹn. ṣé wàá rí ìyá tó bá hùwà bú ọlọ́run wàá kó àwọn ọmọ bú kan tì ṣé wàá rọ ọmọ bú tọ́lọ́run bá tó wá kó tìyá yẹn náà òun náà tún gba ẹ̀san tiẹ̀ náà wájú má jẹ́ kí ọlọ́run lù ọ́ ní pàṣán búnú ayé ẹnikẹ́ni á padà gbé pàṣán kan dìde tí ó nà wọ́n náà tí ó gbèjè lára ẹ̀ ní ti fẹ́ fà yọ̀ mbẹ́ ni pé mi ò mọ bó ṣe fẹ́ ṣe má tẹ́tí ẹnìkankan Mọ́kà tó ń lọ yìí má sọ̀rọ̀ òdì sẹ́nìkankan má fi hàn ẹnìkan pé ó jù lọ iwájú ọba tí gbogbo òtí jámọ̀ kankan la wà. ẹnìkan ń bọ̀ ní haram lọ́dún kan ó ti pẹ́ díẹ̀ ó wá ń bọ̀ ilé wa rọ́ ó wá ní ẹ bẹ̀rẹ̀ sí ní ná àwọn èèyàn kòbókò ẹ kó kòbókò bò wọ́n kọ́ lè mọ̀ pé èmi lágbájá ọmọ lágbájá ní ń bọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kó kòbókò bu àwọn èèyàn lójú ọ̀nà àwọn wa ń la ọ̀nà wọ́n wá ń la ọ̀nà ọkùnrin kan wá ń wò lọ́ọ̀kan báyìí ó ní níwájú ilé Olúwa náà lélẹ́yìí tí ń ṣe báyìí nígbà tí ó di ọdún kejì ọkùnrin yìí wá Mọ́kà lẹ́ni tí wọ́n ń tọrọ ni. ó wá Mọ́kà mutasawwilun lẹ́ni tí ò sí nǹkan kan lọ́wọ́ rẹ̀ mọ́ gbogbo ọlá rẹ̀ parẹ́ ó wá bẹ̀ sí ń tọrọ wípé ẹ dákun ẹ ṣàánú mi ẹ bùn mí torí Ọlọ́run ọmọ Mọ́kà náà ni o àmọ́ ó fẹ́ wọ Káàbà kó wá sọ ara ẹ̀ kalẹ̀ ó wá wò pé èmi ni mò ń bọ̀ làwọn èèyàn tún wá ń dúró wájú mi lọ́ ń dúró lẹ́yìn mi lọ́ ń dúró lọ́tún ẹ nà wọ́n kù lọ́nà Ọlọ́run ní sọ ti nà wọ́n èmi náà ó nà ọ́ lákùnrin ayé rẹ̀. tó bá ṣe ìgbéraga jù ń bẹ̀ hùn èèyàn máa wálẹ̀ ni o bàbá yìí wọ́n tó ẹni tí wọ́n ti sọ pé màá kàn jòkó lẹ̀ màá kàn máa pàṣẹ ni tó bá tó àsìkò iṣẹ́ ẹ̀ẹ́rì tí wọ́n máa fún aṣọ mọ́ra wọn lára báyìí tí wọ́n máa kọ́ ogun tí wọ́n máa láti máa wò pé àgbàlagbà ló sọ ẹ̀ kalẹ̀ báyìí wájú Ọlọ́run lórí wọ́n mọ̀ pé ta làwọn wájú Ọlọ́run. alájì ní alájà ní Ọlọ́run kẹ́ owó wà lọ́wọ́ rẹ owó nìkan kọ́ ní ṣiṣẹ́ hajj o ẹ̀gbin la fi ń ṣe hajj o wàhálà la fi ń ṣe hajj o ìfaradà la fi ń ṣe hajj o kékeré nínú iṣẹ́ lọ́lọ́run lè gbà ó lè má wù ńlá bẹ̀. bákan náà ẹ jọ̀ọ́ bàbá ni wọ́n ṣàlàyé fún yín tàwáàfù tá a fẹ́ ṣe àmọ́ tẹ̀lé bàbá àmọ́ wí lẹ́yìn wọn tó bá ní a wí lẹ́yìn àfa tẹ bá ń bẹ ni ẹ má wí tàwáàfù ẹ má fi sáfù tẹ bá wà á lẹ̀ kẹ́ má tẹ̀lé sáfù onísáfù lọ. lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n announce wípé wọ́n ní kó má ya fídíò mọ́ ní Kaaba fake news ni kò jẹ́ níhùn títí rì sí wọ́n sì ń ya fídíò a máa fi Ọlọ́run àtànábì bẹ̀yìn tẹ́ ẹ bá ṣe kọ́kọ́ dé Mọ́kà ẹ má jẹ́ kó jẹ́ pé fóònù ni ó máa jẹ́ first priority yín ẹ jọ̀ọ́ ẹ kọ́kọ́ fèsì Ọlọ́run náà wípé Ọlọ́run mo dé síwájú rẹ̀ tẹ́ ẹ bá wá ṣe é tán lẹ́yìn ìgbà tá a bá parí umra ẹ wá fúnra lára yín ẹ ṣe fídíò tẹ́ ẹ bá lè ṣe ẹ ṣe snap tẹ́ ẹ bá lè ṣe ẹ ṣe TikTok tẹ́ ẹ bá lè ṣe ẹ ṣe Instagram tẹ́ ẹ bá ṣe àmọ́ tẹ́ ẹ bá ti ṣe tán ẹ tún tọ́jú fóònù yín ẹ tún dá kan náà ṣe nígbà tẹ́ ẹ lo fóònù. ẹlòmíì gbogbo àdúrà tó ṣe pátá with fóònù ni kò ṣe àdúrà kan tí ò lo fóònù pẹ̀lú ẹ̀ alákàsíwò ní indala ìyẹn ni wọ́n ń pè ní pé ǹjẹ́ o tiẹ̀ láṣìírí kan wájú Ọlọ́run tọ́lọ̀ ń bá gbé ọdún ìjọba ìkàmọ́ tó bá ní mo ṣe Mọ́kà
Ọlọ́run ni hajj wo ló ṣe hajj fóònù ló ṣe hajj TikTok wà ní Ọlọ́run mo ṣe hajj mo ṣe tàwáàfù Ọlọ́run ni fi hàn mí yìí tó ṣe tí ò sí lórí fóònù fi hàn mí yìí tó ṣe tí ò sí lórí Snapchat ẹ gbọ́dọ̀ níjọ́sìn kan tẹ́ máa tọ́jú fóònù yín fún láàrin àtọ́ Ọlọ́run o fẹ́ sunkún o dẹ̀ dídì gbé fóònù báyìí o dẹ̀ bẹ̀rẹ̀ ẹkún kábàárẹ̀ o nígbà tó sunkún tábàrùn tó pa fóònù rẹ̀ ṣé òun kọ́ntínú ẹkún rẹ̀. Allah. tó o bá ti sunkún mọ́ òun sunkún fún fíwáàsì nu o sunkún fáwọn èèyàn o sunkún fún Ọlọ́run ẹkún yẹn ò sínú mizanu hasanati rẹ kò sínú iṣẹ́ dáadáa rẹ ká ní kó fẹ́ sunkún tòótọ́ ni nígbà tó o sunkún tó pa kámẹ́rà tán wàá máa sunkún lọ nì wàá máa wá fẹ́ kún tàwáàfù Káàbà àmọ́ o fẹ́ sunkún o ti wá practice ẹkún yẹn kalẹ̀ o ti pè é kalẹ̀ o dé tòsí mẹ́kọ̀ọ́ Allahu Akbar o dẹ̀ sunkún tàbí o dẹ̀ pa fóònù Ọlọ́run wọn ní ta lẹ̀ ń tàn. Ya ayyuhan nasu ttaqu rabbakum. o sì tó fún mi kẹ́ ẹ sunkún wájú Káàbà o níwájú fóònù yín o àmọ́ ẹ tún sùn míì náà nígbà tí o bá sí fóònù wájú yín tá à ń sọnù tàwáàfù méje ni àpò ilé Olúwa lẹ́ẹ̀méje lẹ́yìn tàwáàfù á lọ mọ̀kọ́mù Ibrahim ayé náfìlà rákà méjì níbẹ̀ Fatiha kan kúlíyà ayọ̀ al-kafiruna rákà ẹlẹ́ẹ̀kejì Fatiha kan wallahu ahadu lábá parí náfìlà wájú mọ̀kọ́mù Ibrahim á ṣàdúrà níbẹ̀ ibi tí wọ́n ń pè ní mọ̀kọ́mù Ibrahim ibi tí ànábì Ibrahim alayhi salatu wassalam tó gbé ẹsẹ̀ sí nígbà tí Kaaba ti ń lọ òkè ọmọ rẹ̀ wá ń transfer òkúta fún láti ilẹ̀ ńlẹ̀ ó wá ń gba òkúta yẹn ní òkè tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá wò ó dáadáa ẹ rí àpá ẹsẹ̀ ànábì Ibrahim ní ibẹ̀ tẹ́lẹ̀ wọn ò kọ́va rẹ̀ àmọ́ àwọn èèyàn fẹ́ sọ àpá yẹn di nǹkan míì ẹlòmíì ń tutọ́ sí ẹlòmíì ń kó orúkọ sí ẹlòmíì fẹ́ lè jí àpá yẹn ó fẹ́ lè jí gbé lọlé ọba ní ẹja kọ́va rẹ̀ kó má di táwọn èèyàn ó mọ fọwọ́ kàn mọ́ àwọn afọwọ́kọ góòdù tó wà lára ẹ̀ góòdù tẹ́ ń fọwọ́ kàn lára ẹ̀ yẹn kò ní ṣe nǹkan kan fún yín o àmọ́ àníyàn ni pé a kàn súnmọ́ ibi tá ànábì Ibrahim tó sún mọ́ tabaku wọn bẹ à ń lọ Safa àti Marwa as-Safa wal Marwa òun lágbára ju tàwáàfù lọ àárín òun lákọ̀ọ́kọ́ tabadé Marwa àtúnrìn padà bó tilẹ̀ wò kéèyàn strong tó bá dé Safa àti Marwa yóò fọ́ mi ò mọ bó ti fẹ́ lágbára tó wàá fọ́ ń bẹ̀ pé ṣé kò tí ì tán ni mélòó ló wá kù báyìí béèyàn bá tún béèrè mélòó ló kù jù lọ́wọ́ ẹ̀gá ara lè kàn má béèrè lọ́wọ́ mi ṣáàjà máa bá lọ torí pé ẹnájì rẹ ó ti ń lọ síbẹ̀ yẹn wọ́n mọ̀ wá wò pé eléyìí mọ̀ wá lágbára ìgbà wo ni wàá tán báyìí yóò padà tán ẹ̀ mọ́ wọ̀ọ́rì. Allah. ẹ̀gbọ́n Safa àti Marwa òun náà lágbára à lọ à bọ̀ níbi Safa àti Marwa tábàkù òun bẹ̀ tán obìnrin ẹ̀ gé díẹ̀ nínú irun yín àwa ọkùnrin a lè dán orí wa a dẹ̀ lè fa a lọlẹ̀ tá a bá ṣe yẹn tán a parí umura nù nítorí wípé umura la kọ́kọ́ fẹ́ ṣe ká tó ṣe hajj kò ju ọjọ́ 5 lọ gbogbo àwọn tí wọ́n ti wà ní hajj kalẹ̀ báyìí ẹlòmíì ti ń sunkún táwọn wà nílò hajj ni àyọ̀ tí fẹ́ ṣe hajj tán òun kì í ṣe hajj tán inú ó padà darapọ̀ mọ́ wọn hajj kò tí ì bẹ̀rẹ̀ ara umra ni wọ́n ń ṣe àti shopping àtóúnjẹ hajj ó wá bẹ̀rẹ̀ ní zulhijja tó bá bẹ̀rẹ̀ ní zulhijja ọjọ́ before àràfá ọjọ́ àkọ́kọ́ nù ọjọ́ àràfá ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ọjọ́ ọdún ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ọjọ́ kejì ọdún ọjọ́ ẹlẹ́ẹ̀kẹrin ọjọ́ kẹta ọdún ọjọ́ ẹlẹ́ẹ̀karùn-ún gbogbo ọjọ́ hajj kò ju 5 yìí náà lọ tí Saudi bá fi ọjọ́ kan kún fúnra lára wọn bóyá wọ́n gbé wa lọ sí abẹ́ tẹ́ǹtì kalẹ̀ bí kéèyàn ti gbé wa lọ sí abẹ́ tẹ́ǹtì kalẹ̀ pé ó yẹ ká lọ abẹ́ tẹ́ǹtì yẹn jọ Monday àwọn wá gbé wa lọ ní alẹ́ ọjọ́ Sunday ìyẹn nìkan ló lè sọ ọjọ́ hajj di ọjọ́ 6 a wá sọ òkò fódìdí ọjọ́ 3 ṣẹ́rí ọjọ́ 3 yìí ẹ pìpì àwọn màmá wa kalẹ̀ wípé ẹ má stress ara yín tẹ́ bá ìṣẹ̀dé Mọ́kà iṣẹ́ ń bẹ wájú Safa àti Marwa ń bẹ lẹ́yìn Jamura ni òkò Jamura ọjọ́ alákọ̀ọ́kọ́ àjọsọ ni ẹni tó bá rí pé ara òun ò gbé mọ́jọ́ lẹ́ẹ̀kejì yóò kó fún àwọn àfáà tí wọ́n bá sọ àmọ́ mo fọ́ lọ́n bẹ́ẹ̀ tí n bá wọ ọjọ́ orí rẹ̀ tí bá rí pé age mate lèmi àti ẹ̀ wọ́n kókò fún mi o oníṣàgbákò o wọ́n ti karamẹ́ o age mate lèmi àti ẹ̀ wọ́n wá kókò fún mi. o tún wá yànjú jù mí lọ. àsáùnà àjọ wa pàdé Ọlọ́run ní ìyá yìí ni o àwọn máa mi mò ń sọ bàbá mi mò ń sọ o wọ́n wú ẹ̀sùn àgà ìwọ kí ló ṣe é just help me go and throw it wàá bá òkò ẹlẹ́lẹ̀ ni o má kó òkò fún mi mo tètè sọ kalẹ̀ pé àwọn àgbàlagbà la máa lọ bá sọ òkò ní ọjọ́ kejì ọdún ọjọ́ kẹta ọdún àmọ́ tá a bá rí àgbàlagbà tí ara ẹ̀ gbé tí ẹ̀mí wọn gbé kí wọ́n tún tẹ̀lé wa lọ àjọ tún lọ sọ ní ọjọ́ kejì ọdún
ọjọ́ kẹta ọdún ṣé wàá rí ẹjẹ́ apalẹ̀ mọ́ pé a máa ní báàgì kékeré kan báàgì tí Qiblatayn fún wa yìí báàgì ẹjọ́ bá mi náà báàgì sókè báàgì báàgì àwọn tá a bá ní tó bá ká bá ní báàgì ká palẹ̀ mẹ́ẹ̀dá ní tàbá wa ní ká ní báàgì kan tá a lè pọ̀n sẹ́yìn ká fi sínú báàgì torí pé a máa nídìí báàgì yẹn tí a bá fẹ́ kúrò ní hòtẹ́ẹ̀lì wa tá a fẹ́ lọ sí abẹ́ tẹ́ǹtì Mínà ní abẹ́ tẹ́ǹtì Mínà tá à ń lọ yẹn ẹ lè gbé báàgì yìí lọbẹ̀ tẹ́ bá gbé e lọbẹ̀ ó máa gba àyè jù ẹlẹ́ẹ̀kejì ẹrù ló máa tún dì fún yín torí pé láti abẹ́ tẹ́ǹtì Mínà òun à á lọ sí òkè àràfá ẹ mọ̀ wá gbé báàgì ẹ mọ̀ fi wọ mọ́tò tá a fẹ́ wọ̀ yìí mọ́tò fẹ̀ṣẹ́ wọ̀ ni o fi wàhálà wọ̀ mọ́tò Òṣòdì ẹ sáà wọ́n mọ́tò Òṣòdì yẹn bẹ́ẹ̀ lẹ́ máa ṣe wọ mọ́tò yẹn mọ́tò tí a fẹ́ wọ̀ yẹn wá fẹ́ fi báàgì yìí wọ̀ wọ́n sọ báàgì ẹlòmíì nù wọ́n sọ òun náà nù báwọn ẹ wà báàgì tó lè wọ̀ yín lọ́rùn bí báàgì tẹ lè sáré pọ̀n àbí báàgì kan tó kàn ju báàgì yìí lọ díẹ̀ tó yẹ pé tẹ bá fà á báyìí àwọn ìyá wa láwọn báàgì kan tó máa ń kó àwọn ìkun ojú ìkun ètè sí dẹ́ pé báàgì yẹn lè gba bí aṣọ méjì àti bí kàìnkàìn àti bí ọṣẹ àtàwọn nǹkan míì tẹ bá nílò irú báàgì yẹn ó compulsory ẹ máa gbé e lọ sí abẹ́ tẹ́ǹtì Mínà àmọ́ ẹni tí ò bá wá ní yóò gbé báàgì yìí náà wá bẹ́ẹ̀ àmọ́ ẹrù ni o à ń sọ fún yín kalẹ̀ ẹrù ni o àfa ẹ̀ bá mi gu báàgì kò lè ṣeé ṣe o Ọlọ́run ò ní sọ mí lábàárù ń bẹ́ o àfa ẹ̀ bá mi gu báàgì kò lè ṣeé ṣe o ẹ gbé báàgì dání bákan náà. dam báàgì tá à ń sọ yẹn inú báàgì náà ló máa wà inú báàgì ló máa wà nígbà tó bá ń lọ tí wọn bá ti lẹ́rù báàgì kékeré yẹn á kàn wà nù ibà wọn tí lò wọn náà máa summarize tá à ń sọ yìí fún àwọn haúsá ẹni tó gbọ́ haúsá latest lọ ló fẹ́ summarize ẹ̀ fún àwọn tí wọ́n gbọ́ haúsá nam kí á tó tẹ̀ síwájú báàgì yẹn ó ṣe pàtàkì ká mú dání bákan náà atagúngún ẹ mú dání ẹni tó bá láǹfààní àti wọn atagúngún dání ẹ mú dání ẹ má wàá mú dání torí ara yín nìkan ẹ mú dání torí ẹlòmíì náà ẹ fẹ́ fi ṣe sàárà ni ẹran dídín ẹ kó dání tọ́kí tẹ́ bá dín dáadáa bàbá máa ń ṣe wá láǹfààní yẹn dáadáa wọ́n máa ń dín tọ́kí dáadáa gbẹ fún wọn ẹ̀yin ìyá wa kò ní bàjẹ́ fún yín o àwọn gbàgbé tọdún yìí ẹ fi tiwa náà kún tọ́kí tẹ́ bá fẹ́ dín ẹ dín tí ó gbẹ dáadáa eléyìí iṣẹ́ dáadáa ní bákan náà mílò picnic ẹ kó dání ẹ dákun jọ torí tọlọ́hun tá a bá dé abẹ́ tẹ́ǹtì Mínà gbogbo ń tẹ́ ẹ fẹ́ jẹ níbẹ̀ láàrin ọjọ́ márùn-ún hajj kò sí lọ́rùn Qiblatayn o Qiblatayn ti fà á lé ìjọba Saudi lọ́wọ́ tábà wá débẹ̀ tó bá gbé ráìsì tí ò látàwá wọ́n ní Qiblatayn oúnjẹ òṣìwò lẹ́ ń gbé wá fún wa yìí Saudi ni kò sọ pé Saudi oúnjẹ òṣìwò lẹ́ ń gbé wá fún wa yìí. búrẹ́dì pẹlẹbẹ. àbó lórí ibú níjọba Saudi gbé wọn ṣépè tó bá wù ọ́ kò sì mọ owó bọ́lá òun ti gbàdúrà rẹ̀ ń bẹ̀ wọ́n. ṣọ́yẹ́ báwọn àwa kọ́ la nìyẹn oúnjẹ tó fẹ́ fún wa ń bẹ̀ wọ́n ẹ prepare rẹ̀ torí Mínà yẹn ẹ prepare oúnjẹ yẹn bóyá bíi picnic bóyá bíi custard bóyá bíi àwọn kan cornflakes àti golden morn gàrí ṣeun mọ́ mi life saver ẹ má bínú gàrí ò wá sí mi lẹ́mìí ni àwọn wọlé kí o sáyé rántí gàrí kíákíá gàrí ẹ̀dá gbé gàrí dání gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì bákan náà tí a bá dé Muzdalifa a máa nídìí bí a bí ìtẹ́ kékeré bọ̀ ìtẹ́ kékeré yẹn a máa rí ní Saudi gbà mí wọ́n tọ́nà bá ní kó ní ìtẹ́ kékeré ẹ mú dání ìtẹ́ kékeré tó yẹ pé o lè fi kírun nínú yàrá hòtẹ́ẹ̀lì ẹ àbí ẹ jáde nígbà mẹ́fẹ́ kírun wájú hòtẹ́ẹ̀lì ẹ lè lò ṣé wàá rí tẹ̀yẹ̀ ó máa tún wá wúlò ní tá a bá dé Muzdalifa torí pé ilẹ̀ ńlẹ̀ la máa sùn ní Muzdalifa ṣé wàá rẹ́ni tí ó bá mú nǹkan kan dání yóò sùn síbi tó bá rí náà ní Muzdalifa bákan náà tó bá di ní ọjọ́ ọdún àápa ẹran ẹ jẹ́ ká mú owó ẹran wa dání àwọn nǹkan tá a máa ṣe fún nǹkan hajj ní asáré ń sọ ní ráńpẹ́ yìí bákan náà tá a bá wá kú òun bẹ́ẹ̀ ó kù tawaful ifadọ̀ ọ̀ràn yẹn ni òun náà pè ní tawaful hajj tawafu yìí compulsory ni ẹ̀yin tẹ́ bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ máa dúró tẹ́ ẹ bá ti parí ẹ̀ tán ẹ máa lọ ṣe hajj nǹkan oṣù yóò bàjẹ́ ẹ máa wà pẹ̀lú wa ní ọjọ́ márùn-ún yẹn ẹ bá máa ṣe nǹkan oṣù the only thing tẹ́ ẹ lè ṣe òun náà ni wípé ẹ lè ṣe tawafu àti Safa àti Marwa ẹ lè dé gbé ẹ ń ṣe tawafu ẹ ń Safa àti Marwa bọ ẹ máa wà ní Mínà ẹ máa wà ní Muzdalifa ẹ máa wà ní òkè àràfá ẹ lè máa wò pé àtẹ̀mí ti bá mi ò ní hajj ẹni hajj alhajju àràfá tẹ́ bá ti wà ní òkè àràfá ẹ ti ṣe hajj tábà wá délé àwa ṣe tawaful ifadọ̀ lẹ́yìn náà àwa ṣe tawaful wada tawafu ìdágbére lẹ́yìn náà a ṣe ziyara abẹ́ ọlọ́run bàtà alá ìrìnàjò yìí kọ́lọ́n kó fi rọ̀ wá lọ́rùn ìjà tẹ́ wà níyàn. ìjà tẹ́ wà níyàn. gbogbo bá a ti sọ yìí ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn. àmín. alàyè là ń lọ bẹ̀ ọlọ́run mọ́jọ gbé wa wálé lókun. àmín.
Ọlọ́run má jẹ́ ó gbé wa wálé lókù. Àmín. Má jẹ́ kó ọmọ wa ó dòkú. Àmín. Má jẹ́ kí bísínẹ́sì wa ó dòkú. Àmín. Gbogbo ohun tó ti dánú ọ̀wọ́ ayé wa Ọlọ́run má fọwọ́ bàjẹ́ kàn. Àmín ya Gbogbo ohun tó ń Allah. dùn mọ́ wa nú Ọlọ́run má sọ di bàjẹ́. Àmín. Gbogbo ohun tá a fẹ́ gbé lọ́bẹ̀ ní bùkátà ká tó débẹ̀ kó ti bẹ̀rẹ̀ sí ní bíyà. Àmín. Gbogbo ohun tá a ti ní Ọlọ́run má gbà lọ́wọ́ wa. Àmín. Ní tá a ti ní Ọlọ́run ṣe fún wa. Àmín. Ọmọ tọ́wọ́ rẹ̀ ń pa wá lẹ́kún Ọlọ́run sọ ọ̀rọ̀ rẹ̀ di dùnnú. Àmín. Ẹni tó yẹ pé ọ̀wá rẹ̀ náà ní pa lẹ́kún Ọlọ́run sọ ọ̀rọ̀ yín di dùnnú. Àmín. Ọ̀rọ̀ bísínẹ́sì ní pa ọ́ lẹ́kún Ọlọ́run sọ di dùnnú. Àmín. Bísínẹ́sì yín ti wá dìde Ọlọ́run má jẹ́ ó kú mọ́. Àmín. Wa subhanaka Allahumma wa bihamdika Àmín. astaghfiruka wa atubu ilayka. Àmín. Hasbunallahu wa ni'mal wakeel. Àmín. Ni'mal mawla wa ni'man nasir. Àmín. Ilé iṣẹ́ Qiblatayn Ọlọ́run má jẹ́ kí ilé iṣẹ́ náà ó bàjẹ́. Àmín ya Wa ila Allah. al-amami Insha Allah. Ẹgbẹ́ Ọlọ́run tóbi kí n tó àdófà máìkì lé MC lọ́wọ́ àdúrà ni ó gbọ́dọ̀ pọ̀ nínú ohun tí à ń fi ọjọ́ òní ṣe. Gbogbo ẹ̀yin tí Ọlọ́run ti kádàrá tẹ́ ti gba sàtífíkẹ́ẹ̀tì pé Ọlọ́run ti kà mí ohun tó máa tún sọ pé ò lọ́mọ ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí wa. Amina. Àìsàn a máa fà á ọlọ́mọ fàìsàn sí wa. Amina. À ń dágbére báyìí ẹ bá ń wí gbólóhùn yìí tẹ̀lé mi. Ẹ̀yin ará mi mọ̀ ń lọ sí Mọ́kà yé hakini yìí náà. Ẹ̀yin obìnrin bàjẹ́ ńgbà tí ẹlòmíì ọ̀yẹ tí ń tẹ̀lé yíyan wá yìí yóò ti gbọ́ gbogbo àlàyé tí ń ṣe yìí. Àmọ́ bí tẹ́ ń gbé ń ya fọ́tò káàkiri náà ni ò jẹ́ ńgbà tá a la fẹ́ wí nǹkan téèyàn bá fi bisikíìtì sẹ́nu tá a ní sọ̀lú alánàbí ojú tó ẹ sọ pé ẹ̀yin tẹ́ ń lọ ní o ẹ sọ pé ẹ̀yin ará mi mò ń lọ sí Mọ́kà o ẹ̀yin tẹ́ ẹ bẹ̀ ń lé ẹ bá sọ fún wa pé láyọ̀ lẹ máa lọ láyọ̀ lẹ máa dé o. Láyọ̀ lẹ máa lọ, láyọ̀ lẹ máa dé. Ẹ̀yin ará mi mò ń lọ sí Mọ́kà o ẹ̀yin yòókù ẹ bá wí gbólóhùn pé láyọ̀ la máa lọ láyọ̀ la máa dé o. Láyọ̀ lẹ máa lọ, láyọ̀ lẹ máa dé. Ẹja tó ń ilé ẹ̀kan sí ẹ̀yin ará mi mò ń dágbére fí mò ń lọ sí Mọ́kà o. Láyọ̀ lẹ máa lọ. Ẹ bá wí pé láyọ̀ la máa lọ láyọ̀ la máa dé o. ń bọ̀ akọ lórí fún ọ ara rẹ̀ sàǹbẹ̀ lọ́nà ọ̀dà jẹ́ ń wí bọ́ ṣe wí. Ẹ̀yin ará mi mò ń lọ sí Mọ́kà o. Ẹ wí. Mo ń lọ sí Mọ́kà o. Láyọ̀ lẹ máa lọ láyọ̀ lẹ máa dé. Láyọ̀ lẹ máa lọ, láyọ̀ lẹ máa dé. Ẹ̀yin ará mi mò ń lọ sí Mọ́kà o. Láyọ̀ lẹ máa lọ, láyọ̀ lẹ máa dé. Láyọ̀ la máa lọ láyọ̀ la máa dé. Láyọ̀ lẹ máa lọ, láyọ̀ lẹ máa dé. À ń bọ̀ àti ìdébẹ̀ yẹn iṣẹ́ pọ̀ lẹ̀. Àwa náà kó wá fún wa ọmọ wulẹ̀ wọ́rì. Ohun kan tí mo kí wọ́n ní àwọn àtọ́jú Haúsá láàrin wa tí a bá ṣe tán a kó wọn sí ẹ̀gbẹ́ kan wọ́n á bá wa ṣàlàyé fún wọn ká má bàa ṣe dára wa dúró. Àwọn náà ò ní bínú torí táwa náà bá lọ sí Kánò wọ́n ṣe nígbà tí wọ́n bá ṣe tán ni wọ́n tó máa ń gba tapita fún wa. Ṣùgbọ́n náà àwọn nǹkan tí mo fẹ́ fi kún tí àfa wa Àrèérí àwọn náà ni àfa tí ó máa bá wa dá wa ní gbogbo ẹ̀kọ́ lọ́hùn. Àmọ́ ìrírí tí mo fẹ́ fi kún fún yín òun náà ni pé ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ má sọ òdì ọ̀rọ̀ síra yín ní Mọ́kà o. Nkíhun tó wù kẹ́ ẹ lè bá pàdé ẹ má wí pé ṣe wá sọ wá nù bí ni àbẹ wá fìyà jẹ wá ilé ẹjọ́ yìí ò ní sùn tó ń tọ̀ ń ó fi jìyà o. Allah. Ẹ dákun ẹ má sí ọ̀rọ̀ sọ o. Owó ẹnìkan ó pẹ́ kó tó dé láyé tí wọ́n ń gba kíní pépà tí wọ́n fi lọ ẹsẹ̀ wá fìyà jẹ wá ń bí ni ṣe fẹ́ wá sọ àwọn nù ni níjọ́ yẹn náà ló ti sọnù jọ́ keje la tó rí. Allah. Dẹ́yìn tẹ́ bá rí owó he ní Mọ́kà ẹ má mú o. Téèyàn bá mú owó tó rí he àyàfi tó bá dà níyàn pé owó tí mo mú yìí mo fẹ́ lọ fi sí lost and found òun nìkan lèyàn lè escape well
bí bẹ́ẹ̀ kọ́ owó tó ju iye téèyàn rí lọ yẹn èèyàn sọnù ń bẹ o lẹ́yìn náà ẹ má gbà pé mo dára mi lójú mo mọ̀nà náà mo tún ní gọ́gù mo try ní ọdún kan mo ka gbogbo ọ̀nà tó wọ Kàábà nígbà tí wọ́n ti fi kún ó dẹ̀ jẹ́ 145 òun náà ni ọ̀nà tó wọ Kàábà mo wá wò pé kò sí ní tó lè sọ mí nù mọ́ mo yan náfìlà tán kí n máa lọ lé ó dẹ̀ rìn gbẹ́rẹ́gbẹ́rẹ́ nígbà wá ya mo ní ilé Ọlọ́run kan ṣẹ̀ṣẹ̀ ta mí jí pé ilé wa ò jìnnà tó báyìí Lárúbáwá ti máa bi léèrè ó ní wá ilá àwù ìjẹ́sì ń pè ní wéèlù lédè Lárúbáwá ni ègbé òfò mo ní àní ọ̀fọ̀ nàmọ̀yàn ó tún sọ pé ègbé òfò bí mo tún bi léèrè omi ó tún ní hasara Ọlọ́run mọ̀ jẹ́ ara sahara ó ní tó ń bá ní kó máa júwe ọ̀nà fún mi òun kàn tó máa sọ mí nù lọ ni ó ní kí n gbé taxi kí n wá lọ Kàábà kí n sọ fọlọ́run pé mo jọra mi lójú ni àbí ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ tó fi sọ mí nù tó báyìí ó ní kí n tàwáàfù kọ́lọ̀ lè foríjì mi kọ́ fọ̀nà hàn mí mo hàn ó pé mo bá gbọ́ sí lẹ́nu ṣe nígbà tí mo wọ mọ́tò mo dẹ̀ ìrìn 2 hours kí mọ́tò tó gbé mi dé Kàábà mo wá wọlé tẹ̀ mí náà wá mọ̀ pé mo ṣàkọsíra mi ni mo wá tàwáàfù bí mo ṣe ń tàwáàfù lọ báyìí mo kàn rí àwọn tẹ́ ń wọṣọ tá a jọ mú bí aṣọ àǹkárá aṣọ ìwúlò gan ẹ má bọ́ ọ́lẹ̀ púpọ̀ o tẹ́yìn bá ṣe mistake ẹ kàn ra àwọn ará ilé rẹ jẹ́ o mo wá lo ọpọlọ kan salamu aleykum ẹ̀yin yẹn wa alhaji ṣe ti ṣe tán sẹ́ ń lọ lé ni torí ìmọ̀nà lé mọ́ àwọn tí ń lọ lé ni mo yà ní ẹjẹ́ àjọ máa lọ àwọn tèmi kó wa àwọn ni mo wá padà tẹ̀lé tí mi ìmọ̀nà lé. Allah. Wọ́n yẹ sojú mi dá ń bẹ́ o ẹ dákun ó jẹ́ nínú àwọn nǹkan tí mo fẹ́ fi kó ní tí àfa sọ. Oko mo tún máa ń fi sọ fún yín pé ẹ dákun ẹ tọ́jú ẹnájì yìí ẹ má máa rìn káàkiri ẹnájì yẹn iṣẹ́ ọjọ́ 5 tí àfa sọ fún wa yẹn tábà tàn yín ni o tábà ní tí wọ́n bá ní kí n fojú ká dá ìrìn Jamra láti Muzdalifa débi tẹ́ ti lọ sọ̀kò sàṣetánì ó tó mu sí fọ́ o ẹsẹ̀ láti fi rìn o ó tó mu sí ìfọ̀ tẹ́nìkan máa ń sọ fún yín pé kò ju ìmùsísá gègé lọ irọ́ ni o ó jìnnà gan o nítorí náà ẹnájì yẹn ẹ sọ o àfa MC ẹ wá máa bá ìyókù lọ tí mo fẹ́ fi tàlíkù tí mo ní fún tí àfa sọ fún wa Ọlọ́run kó ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn fún wa o.